Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. The bill to establish Christian court in Nigeria passes through second reading. Mo ti bá ìlú ìtò Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́. Mo ti bá ìlú ìtò. All this má jẹ́ ń lo òyìnbó yẹn kí n má kóra mi sí wàhálà. Ṣùgbọ́n God caused people. We call representatives and senators. God caused people. Called our representatives. I've not passed the law in Nigeria to build houses for the young ones. I've not passed any law in Nigeria to create an allowances, a benefit for the unemployed youth. They are passing laws to create a Christian court in competition with a Sharia court, which will give Sharia the opportunity to say we already have Christian court and we want to have Sharia court all over the. To all of you that are trying to draw us back, you who call yourself senator, may Almighty deal brutally with you and your family because you are dealing brutally with us. What we need in Nigeria is a law to create houses. What we need in Nigeria is a law to create a weekly benefit for those who are unemployed. What we need in Nigeria is a law to create multiple jobs for the youth, not any religious law. You are intentionally imposing foreign religious traditional law and rights on us. May the God of our land never forgive you. May the God of the land that we are dwelling upon, that was not created in the name of Jesus. May the God of the land that we are dwelling upon, that was not created in the name of Prophet Muhammad, that you are trying to impose on us, let the God of this land, let them act against you, all senators. Let the God of this land, let them act against you, all representatives. Let the spirit of the people who are suffering in Nigeria today, let them rise up and deal with you and your families. We don't need any religious law or any religious court in Nigeria. And for all of you who are trying to bring us back, may all the things you make in your lives in our name not be enough for the affliction that the gods of this land that created this land will afflict you. Because you are afflicting us. It is against the God of our land. It is against the law of humanity for you to be putting us under any foreign religious law that will only bring us back. Are they just the same cardinals that have been charged for sexual harassment, that have been searched for pedophilia? You want to impose their law on us? May God never forgive you guys. We don't need no religious law in Nigeria. We don't need no Sharia law to come through the back door. Because when you have a Christian court, then Sharia law must come in. Don't make us terrorists. We are begging you. Elaboru boye, elaboye boshishe.
mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wọ́n ipa kú bójú ọjọ́ ṣe rí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ẹ jẹ́ ká kíyèsí o kó má dàbí wípé àwa náà ò dá sí bó ṣe ń lọ lọ́wọ́ ilé ẹjọ́ la fẹ́ gbé ọ̀rọ̀ náà lọ kí làbá bọ̀ ilé ẹjọ́ inú prógráàmù yìí náà la máa ti sọ nǹkan tó jẹ́ àbábọ̀ nínú ilé ẹjọ́ gbogbo ẹ ti wá di iyọ̀kan ìyọ̀rìn ibo la máa gbà tá la fẹ́ dúró dè tá la fẹ́ sá fún a tún fẹ́ lo nínú nǹkan tí màmá Esabod gan táwọn náà sọ wípé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n níbi òótọ́ làwọn máa ń dúró sí bẹ́ẹ̀ ni pẹ̀lú èyí tó ń ṣe yìí pẹ̀lú èyí tó ń sọ ìbọn ilé ẹjọ́ wá yá báyìí. court letter máa wulẹ̀ pé àwọn èèyàn wípé ibo làdírẹ́sì mi ń bẹ lórí Google I'm a registered blog I'm a registered Esabod is a registered company just say Esabod house address ó máa fún ìgédégbé. níjọ́ tí wọ́n ti yàn ẹ́ tó ní wọ́n mú ẹ̀bùn láti Amẹ́ríkà ó rí pé mi ò ṣe ṣó èmi ò sáré jáde báyìí mo máa observe èmi ò ń ṣe àwọn junkie bloggers another trafficking in the system. àwa láwọn ọmọ Yorùbá ń bára wọn jà lórí afẹ́fẹ́ aláwọn ọmọ Yorùbá kórìíra ara wọn wọ́n ń ṣe tánàdé ara ṣẹ́yìn ọba náà ò ṣe tánàdé ara yín olóṣèlú ń ṣe tánàdé ara wọn àwọn ní kò burú olóṣèlú ni wọ́n wá nájà ni wọn ò fún wa ní àwòkọ́ṣe nǹkan tá lè emulate níta lè emulate náà ni pen robbery wọ́n kó owó jẹ kán báyé ará ìlú jẹ ẹwà dúró owó tán ni wọ́n kó pamọ́ ní òkè òkun ṣé mi sọ fún pé wọ́n hàn dùwó sí òkè òkun ṣùgbọ́n ẹni tí ó jìyà gbé ní Nàìjíríà tí ó jù ráre tọmọtọmọ ló máa ṣáìdì yín tó máa ráre àtìrandíran torí adé tí oògùn tó ládégún ẹ ráre tọmọtọmọ ẹ rí tọ́lọ́hún fi ń bless yín nítorí ó ti tọ́ ọ̀rọ̀ tí mò ń sọ pẹ́lẹ́ bá máa wí ṣẹ̀pá àwọn wèrè tí wọ́n wà rẹ́gísítà yẹn tán láwọn ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ní ìbá ṣé olóṣèlú mú wọn ní ọwọ́ dání mo ní gbogbo wọ́n ń jẹ oko ilẹ̀ Yorùbá àwọn ọba ló ní màálù èmi ò dẹ̀ ń sọ̀rọ̀ tí mi ò bá ní source of information but mi ní dárúkọ yìí format kẹ́ gbọ́ bẹ́ẹ̀ sí mi lọ́rùn ẹ̀ lè gbọ́ ẹni àwí fún ọba gé ó gbọ́ ọba ọ̀wádé ìjọ tán ti mú ẹ wá mo ń gbóòórùn asín lára rẹ ṣùgbọ́n mo ní má jump don't judge the book by its cover gbọ́n tó ṣe ní Ọ̀yọ́ Almaroof mo fẹ́ kó o súnmọ́ bíjọ ọ̀rọ̀ náà kẹ́ ẹ kúkú mi Esabod. a ṣe aláǹfààní láti báyàwó bàbá ọba tí ò tí pọ̀ sẹ́mi bíi ti pààyàn. ọ̀rọ̀ tún máa jáde padà ṣùgbọ́n Amẹ́ríkà gbọ́dọ̀ lọ bàbá ọba gangan fúnra lára wọn because bàbá ọba ti ṣàlàyé gbogbo ẹ̀ lẹ̀ kọ́mọba àrùjú kọ́mọba àdíjú ẹ farabalẹ̀ láti gbọ́. tẹ́ ẹ̀ bá mi tó ń jẹ́ bàbá ọba ìkàlẹ̀ yín Yorùbá gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń fi ebi palẹ̀ Yorùbá ẹ máa ṣẹ̀sìn lórí àpèrè yẹn ni èmi Irúnmọlẹ̀ mò ń sọ fún yín èmi gangan ní ká ẹ gbẹ́bọ fún èmi Àṣàbí ọmọ Fóyèké Àtinúkẹ́ òun ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Àtinúkẹ́ Àlàkẹ́ kẹ́kẹ́kẹ́ tẹ́ bá fẹ́ gbàgbé orúkọ lẹ́mẹ̀kan rántí kẹ́kẹ́kẹ́ Fóyèké Àtinúkẹ́ Àlàkẹ́. wọ́n ní wọ́n fẹ́ fi ọba jẹ tó mú wá láti Amẹ́ríkà ọba pàfó ẹlẹ̀ tó ń lọ mú wá òfìfo tó ń lọ mú wá àwọn tó ń fowó COVID tó fi ń rìn kiri. gbogbo ilẹ̀ ọmọ Ọ̀yọ́ Túnjí ní Carolina
mo máa ń sọ pé Ọlọ́run á ṣe níjọ́ kan mo máa visit village yẹn. Mo like culture wọn bó ṣe ń ṣe níbẹ̀. Ọba Ọ̀yọ́ tún gé wọn gùn lọ́bẹ̀ pa. Ẹ̀yin Yorùbá yìí náà lẹ́sìn nìkan lọ́gùn pa. Ó kú láì tọ́jọ́ ní èjì kékeré. Ṣé rí Ọba Ọ̀yọ́ wọ́n ti pàtàn burúkú fún un. Mo rí tẹ́nìkan pè wọ ọ̀dọ̀ Awíkoko wípé ọmọ kékeré ni kò máa ṣà, orí yín dàrú ni. Kó tó ní kéèyàn wá jọba ìtàn tí ń tò for years ni tán ti ṣe research. Táwọn àgbàgbọ́ ó ti pè pé bó ṣe torí kó kórìíra Ọba Ifẹ̀ Ọ̀jájá. Mo sọ fún yín pé mi ò lọ́rẹ̀ẹ́ nínú gbogbo wọn ìsìn lọ́tà. Bẹ́gba wọn bá dé máa ná wọn lẹ́gba. Ọ̀jájá sá kàbàkàbà ẹ mọ̀ mi. Ọ̀jájá gbéra. Ó rò lọ́kàn rẹ̀ wípé tí bàbá àgbà ìyá tó kú Lámídì Adéyẹmí tó balẹ̀ ayé jẹ́ tí ń bá àwọn ọmọ rẹ̀ lò pọ̀ kó tó kú. Wípé tí ò bàbá òun ṣe ẹ rí pé Ọ̀jájá ń try láti ṣe reunion pẹ̀lú àwọn ọba Yorùbá gbogbo wọn fẹ́ bá a ṣe. Maybe they have their reason tán fẹ́ bá a ṣe. I don't know. But in Ọ̀jájá ṣe gbogbo majority ẹ̀yin ọba lẹ̀ ń ṣe. Wàhálà tí ń jẹun. Ọ̀jájá gbéra níjọ́ coronation gbogbo ẹ̀mú kúkú ń rí coronation kẹ́mọ̀ pé ní tí Ọ̀wọ́ Adé tó ṣe fún Ọ̀jájá is pre-planned pre-gossiped. Ní ìmẹ́ tó pàtàkì tàn fún wípé kò mọ ìtàn wọ́n ti po ìkà sí nínú. Ṣóun gan lọ bá Ọ̀yọ́ tọ́ sí. Wọ́n ti pa ìtàn sí nínú mọ́jẹ̀ gbọ́ pé wọ́n ní Àlùmárùfù wà lára wọn tó pàtàkì tán. Wọ́n pàtàn fún pé tọ́jà tí Ifẹ̀ bá ti dé kì í ṣe olórí ọba o. Ṣó mọ̀ bí Lámídì Adéyẹmí ṣe máa ń rí dínkù ẹ̀ bá wa rí dínkù ẹ̀. Ṣèbí onílùú òyìnbó níwọ̀ náà ti wá. Ìbí ìlú òyìnbó náà Lámídì ti kàwé. Ṣèbí ayé ọ̀làjú la wà yìí. Tó má tẹ̀ ní kó o ṣe kà ṣó yẹ kó o ṣe kó tó mú gbogbo ìlà tó há sẹ́kẹ̀. Imported king, artificial king, AliExpress king, kò sí tẹ́ ṣe fẹ́ sábọ́ọ̀dù. Àdírẹ́sì mi ń bẹ lórí gbogbo náà gbé rẹ́jísítà post wa. Ọba Ifẹ̀ gbéra níjọ́ coronation tí kò yẹ káwọn ọba yòókù ò lọ. Ọba Ifẹ̀ gbéra. Àwọn kan ní kò mójú kò mọ́ra kò yẹ kó lọ. Ṣùgbọ́n nígbà pé Ifẹ̀ ń wá unity wípé ìkórìíra tí Lámídì Adéyẹmí tó gbé wọnú sàárè wípé ọba tó tún jẹ́ yọ́ngọ ọba bíi tòun kò ń lọ ṣe union pẹ̀lú ẹ̀ ó gbéra. Ẹ máa wẹ̀kọ́ mi lọ́yọ̀ọ́. Kódà ẹ sọ fáwọn tó ń porúkọ gan-an wọn ò porúkọ ẹ̀. Ọ̀tìgbà tán ṣẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan pé ṣé ibi orí ọkàn ní káàbọ̀ Ọ̀jájá ó tán. Kódà ìwọ ọba Ọ̀yọ́ ó gbéra láti lọ kí Ọ̀jájá lórí tábìlì rẹ̀. Ṣé bá ṣe máa bá a lọ nìyẹn ní ilẹ̀ Yorùbá? Kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá tó ń gbéra wọn ṣépè lórí social media gbẹ́ẹ̀pẹ́ yín gan Temu Kings ní wọ́n wọ́ Ọ̀jájá níjọ́ náà. Mo kú rí Ọ̀jájá mi ò sọ̀rọ̀ ni. Èmi ò sọ̀rọ̀ torí tí ìbá rí ẹ̀rí tó dájú èmi kì í sọ̀rọ̀. Mo lọ sọ́tún mo lọ sósì. Àwọn ará Carolina Ọ̀yọ́túnjí wọ́n ní àwọn ọba Ilé Ifẹ̀ ló ń fi ọba jẹ níbẹ̀. A dẹ̀ rí pé ọba yẹn máa ń lọ sí Carolina gan. Ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe níbẹ̀. Èmi ò yẹ kí nígbà olóko nídìí. But nítorí pé wọ́n ti pa ìtàn fún Ọ̀wọ́ Adé. Ìdílé ẹ̀kọ́ ló yẹ kó jọba Ọ̀yọ́. Ara nǹkan táwọn olóṣèlú ń fi wá tó ń fojú wá rí nílẹ̀ Yorùbá. Ẹni tí ó bá wúlò fún wọn tó ní ìwé ìgbélú yẹn àwọn ò lè fi jọba àwọn ò dẹ̀ lè fi gẹ̀jọ̀ yìí. Ó bọ́ ọmọ nǹkan gbogbo yín. Gbélé mi gan Irumole mo jókòó yìí. Tàbí mi ò bá tún sàsìn tí ń fún yín lábìlù kí pálásì ní kí náà ó sọ kalẹ̀ bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì ní ọmọbi tí náà ti wà. Ká máa fọ̀rọ̀ gùn. Bàbá ọba gbéra
ó mú ìyàwó ẹ̀ dání ó máwọn ènìyàn dání pé wọ́n fẹ́ fi ọba jẹ ní Ọ̀yọ́ ilé tí wọ́n ṣe tí ò dáa àṣẹ wíwá tí wọ́n wá wọn ò ní padà pé wọ́n fẹ́ fi ọba jẹ ní Ọ̀yọ́ ilé ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ bàbá ti kú o Ọ̀yọ́ ṣẹlẹ̀ from this. ó ṣe bá lẹ́yìn òbí jẹ́. wọ́n pa ṣáàkì mi bí ṣe ń débẹ̀ tí máa wọlé náà ti ní bàbá tí ń dúró dè mí. yẹ kábíyèsí ń dúró dè mí. wọ́n bá ipá ìsìnkú àwọn tó fẹ́ dúró ní sọ́fẹ́rì. mo yẹ wọlé lóòótọ́ náà ní sọ pé kí n yọ ilẹ̀kẹ̀ ọ̀rọ̀ mi kí n pé mo lè bá láàfin sọ̀rọ̀ mi ìṣeré. ṣé ń gbọ́ bàbá ọba tó gbéra láti Carolina afọbajẹ lẹni tó ń sọ̀rọ̀ yìí olóyè ńlá sì ni ó lọ ṣayẹyẹ ni Ọ̀yọ́ nìkan yọ ìlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ àti Kòfá ìgbà olódé bẹ́ẹ̀ gan ọwàlà òwádé olójú dúdú bí ojú nànà múre ìgbà olódé bẹ́ẹ̀ oyè pẹ̀sẹ̀ méjì ẹ̀jẹ̀ yẹn ti wà lọ́wọ́ rẹ̀ ẹ máa fọkàn bá lọ Awíkoko ló ní voice note credit to Awíkoko. òun ló ṣe jẹ oyè wọlé pẹ̀lú ìyàwó mi àtàwọn tó bá mi lọ àyẹ̀wọlé mo lè jókòó nígbà tí mo bá sọ̀rọ̀ mo lè dìde mo kúnlẹ̀ mo kí kábíyèsí mo ṣe gbogbo ẹ̀. bàbá àgbàlagbà ló. wọ́n bá mi ń béèrè lọ́wọ́ mi bí ọ̀rọ̀ Ọ̀yọ́sójí ṣe jẹ́ pé tí mi ni bàbá ọba mi lé bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀ ń gbọ́ ọwọ́ adé béèrè lọ́wọ́ rẹ̀ wípé lẹ́yìn tó ti ní kán yọ ìlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ ó ní báwo ló ṣe jẹ́ báwo ni Ọ̀yọ́túnjí ṣe jẹ́ Amẹ́ríkà kan náà wọ́n jọ wà Ọ̀yọ́túnjí inú Amẹ́ríkà ló wà ọ̀tẹ̀ báyé yín jẹ́lẹ̀ Yorùbá sẹ̀ tọ́lọ́run bá fẹ́ pa Nàìjíríà rẹ̀ ilẹ̀ Yorùbá ni ó kọ́kọ́ ju bọ́ǹbù sí bóyá ẹ continue. wọ́n ní báwo ni mo ṣe jẹ́ bàbá ọba mo lè mi bàbá ọba mo kàn rí títí ẹni. bàbá yẹn ti kú bàbá tó sọ̀rọ̀ ó ti pa o ó nà ní nǹkan. oníṣọ́mọ Ọ̀yọ́ ni mímu nínú ìṣọ́mọ Ọ̀yọ́. ó ní báwo ni mo ṣe wá jẹ́ bàbá ọba tó wá tí ìdí tó kù. ṣé Ọ̀yọ́ ló ń rúlu Carolina ni ẹ̀yin Ọ̀yọ́ ó ní èèyàn péré ẹ̀ ní ọmọ Yorùbá ó ní báwo ló ṣe jẹ́ bàbá ọba tó ti jẹ́ kó tó bí aláya ẹ̀ ó wá dé. ṣé wàhálà dé mo ní mo ṣe mọ̀ pé wàhálà mi máa bẹ̀rẹ̀ mo ní ọ̀ní ọ̀fíìsì rẹ̀ bàbá wa ọ̀ní ọ̀fíìsì ló dé wàhálà dé ọba méjì sáti jẹ́ ńbẹ̀ mo tó wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. kò fẹ́ gbọ́. nǹkan tí ò sì fẹ́ kí wọ́n ṣe rìkọ́dì gangan nìyẹn. ihun tó fi náà wọ́n ní nǹkan nínú ààfin torí pé kò fẹ́ kàn ṣe rìkọ́dìn ẹnìkan rìkọ́dì ẹ̀ ó mú fóònù ò fọ́ ọmọlẹ̀ kò mọ̀ pé rìkọ́dìn ṣì wà ńlẹ̀ bàbá yẹn wá ń ṣàlàyé tó ṣẹlẹ̀ ó na bàbá yìí bàbá yẹn should be going to 70 ẹ máa gbọ́ ẹ fẹ́ ìyá lọ́wọ́ mi. àwọn àfọ wọ́n dẹ̀ tó ń bá mi ájú àwọn sọ́ńdẹ̀tì ẹ̀ níbi tí mo ti ń sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ sí gáàsì pé bàbá àwọn sọ wá láti pé bàbá ọba tó wà dára níbi Adéyẹmí òun ló ń dé wọn láàdé ní Ọ̀yọ́ lẹ́dí pé bàbá tiẹ̀ wá síbẹ̀ wá dé wọn ládé ni wá dé wọn ládé ni. Hold on 1 second. Bàbá ọba. mo nígbàgbọ́ wípé ẹ̀yin náà ti rí píkṣọ̀ ibi tí ọba tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí lọ́yọ̀túnjí tó ti wà nípò ìbí nílé Ifẹ̀ tọ́bọ̀kun adésíjú adé ti fún ní letter of appointment. látàyè síjú adé ló ti dojú. mo dẹ̀ ti play video. ẹ̀yin Ọ̀yọ́ lẹ́ǹdálẹ̀ Yorùbá rú. ni wọ́n fi hàn pé bàbá wa láàfin àná ló dé wọn ládé yìí. Hold on. Barista. Yes, sir. Barista. Mo máa ń fi jẹun lóko tí ẹni pè ní ẹni sùúrù. Barista. Yes, sir. Mo fẹ́ introduce yín kọ́ lè mọ bẹ́ẹ̀ sì jẹ́. Oh. Yes, sir. Àkọ́tẹ́ máa lò.
tó kọ̀ ṣẹlẹ̀ tó tọ́jú sí wa púpọ̀ lẹ́kẹ̀ẹ́ tó sáré yẹ. Ǹjẹ́ máa mọ́ sí ìdímọ̀dé yìí? Àbí 70s food. Yes, sir. I don't think on that years. Wọ́n lè wá ṣàlàyé fún un. Ní kábíyèsí, wọ́n ní aláàfin. Kò rí bẹ́ẹ̀ ó ní àwọn wọ́n parọ́ pé gbogbo àwọn sọ́rọ́gẹ̀tì pé aláàfin wá sí South Carolina wá sọ̀rọ̀ ọlọ́yọ̀ tó ti wá dé wọn láti òní kò rí bẹ́ẹ̀. Ọ̀ní ló wá sọ̀rọ̀ tó ń bì. Ọ̀ní ò tiẹ̀ di rọ́ barista ọ̀ní ò tiẹ̀ tí lọ. Ṣiṣẹ́ ìrìn àti láàárọ̀ yìí náà. Ọ̀ní ò tí ì lọ sí South Carolina á sọ̀rọ̀ lórí gbogbo rẹ̀ yẹn. Ẹ sì máa bá ìtàn lọ báyìí. Mo lè ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀. Wọ́n ní aláàfin Adéyẹmí tó wàjà òun ló wá síbẹ̀. Wọ́n kò rí bẹ́ẹ̀ o. Ìfẹ́ láti ń gbadé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní ọ. Ìfẹ́ láti ń gbadé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀. Ìdílé àwọn ayé ló ṣe kí ló ṣe sà. Àwọn tó ṣẹlẹ̀ ni pé bí ṣe ń sọ bẹ́ẹ̀ wọ́n lè ní wá spy fún wọn nínú. Ṣé gbọ́? Nílẹ̀ Yorùbá kan náà wọ́n ní wá ó lè tẹ̀mí tí wọ́n sọ̀rọ̀ kan wípé nǹkan tẹ̀yìn ò jẹ́ lèmi wá ń sọ. Àwọn ní kẹ́rọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí í dùn mí láti inú káyọ̀dé tó kù sílẹ̀. Wọ́n ní kó sọ̀rọ̀. Ṣé ọjọ́ tí Nàìjíríà ló ṣe àbí lọ́yọ̀ọ́ tẹ́? Àní aláàfin lọ́yọ̀ọ́. Ọdẹ aláàfin ọ̀yọ́ gangan. Ìgbàlódé ẹsẹ̀ gbọ́dọ̀ ló sàn 17th of April. Last week Thursday. No, last week Thursday. Wọ́n yìí wá Nàìjíríà. Ẹ lọ rí ìfipọ́sì ní ọ̀dọ̀ ọlọ́pàá lọ. Ẹbí ẹ̀ máa ń rí ẹbí ọlọ́pàá. Ṣé bó ló pe ọlọ́pàá gbọ́ fún arrest wa? Okay, sir. So ìbéèrè pé ọlọ́pàá olùfẹ́ lọ sórí ìpọ́tì kò. Ọlọ́mọ yẹ ká lọ bìkan dáràn. Orí ọba Ifẹ̀ mú ẹ. Òwádé, you're not welcome to Egypt. Wọ́n tún ju mi jáde tí mo ṣubú lórí house office gbogbo ara mi. Wọ́n ti bàbá yẹn ṣubú. Èmi jẹ́ ìrògbò ti tán síbẹ̀. Lóòótọ́, dráìvà ni ó ṣe mistake torí pé mi ò rán. Òun rìkọ́ọ̀dù conversation náà ni. Ìgbà tó dẹ̀ wà ó ti hàn sí mi. Káṣí wá tó pé nígbà tó kí àwọn ìmẹ̀wọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ pé ṣé ó rìkọ́ọ̀dù náà wọ́n rìkọ́ọ̀dù. Wọ́n lè jẹ́ kí n fún mi. Ìwé tó ṣe wà pẹ́ jìnnà sí mi o. Wọ́n lè sì kọ́jà pé ó rìkọ́ọ̀dù náà ó parọ́. Àyọ̀ tó pín yẹn òkè fún wa ní fóònù yẹn kọ́ńtínú tẹ̀. Ìyàrá sọ fún ọmọkùnrin fóònù. Wọ́n àdó lù mí títí tí wọ́n lù jáde gbogbo ẹ̀jẹ̀. Wọ́n kì mí wọ́n sọ gbogbo ẹ̀. Ìyàwó mi náà wọ́n wò ó. Àwọn orí ìbẹ̀rẹ̀ ló wà. Mákindé wàá jẹ ṣége yàtọ̀wàtọ̀ bá wèrè tó gbé wọ ilé Ọ̀yọ́. Ìyàwó yìí wà bẹ́ẹ̀ bàbá. Bàbá ọba. Ìyàwó yìí wà bẹ́ẹ̀ báyìí. Ṣé lọ́dọ̀ mi? Ẹ máa pè má mi pé olórí. Sódà káwọn náà ṣe mọ̀ kó má dàgbẹ́ ẹnìkan lẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ti rí. Ọ̀hún àwọn tó ní kọ́ lọ pé wá ní ìjọba ó yàrá ìdìbò ara ojú báyìí. Bẹ́ẹ̀ni. Ìyẹn kí bàbá yẹn tó kú ni bàbá yẹn kí bọ̀. Ẹ gbọ́ ọ̀gá tó sọ ara ń ro mí báyìí. Ṣé wọ́n lè lu èèyàn tó bẹ́ẹ̀ yẹ ká rọ́ mọ́ ro? Mákindé. Canada same day tí wọ́n nà wọ́n ni wọ́n láǹfààní sí hospital. Bóyá ìrora yìí ò bá dínkù. Your attention is needed. Wo part one mò ń ṣe lọ́wọ́ yìí. Sọ tí mo ti dé ìjẹ́jẹ́ wọ́n fẹ́ gbọ́ láti ìlú wo náà. Ìyá mi ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ pa bàbá ń bàbá. Ìyá ò ní jẹ yín o. Àjálù àrílù ibi ò ní ṣẹlẹ̀ sí yín lágbára Elédùmarè. N tó ti ṣẹlẹ̀. Eléyìí tó dẹ̀ ṣẹlẹ̀ yìí ibi gíga lágbára Elédùmarè ibi gíga ayọ̀ ló máa gbé yín dé. Nítorí èmi ò gbọ́ eléyìí ní ìbẹ̀rù eléyìí sọ ìgbà tí bàbá wa ń ṣàlàyé fún mi gbogbo tó ṣẹlẹ̀ ní àtijẹ́ta láti wà lórí ọ̀rọ̀ ìyẹn ló wá kábàá wọ́n ń dárúkọ pé wọ́n na ẹ̀yìn náà ní Aláàfin o ìpè kó má dà pé bàbá nìkan ni wọ́n mú ẹ̀ látijọ́ ẹ̀ alẹ́ ni tó máa bá wa gbé jáde bóyá lálẹ́ yìí ni àbọ̀là ni
tí àwọn náà máa sọ̀rọ̀ lórí ẹ̀ èmi náà ti mo ti send sáwọn newspaper ní Amẹ́ríkà bí báyìí àwọn press release wọ́n release mo ti send sí wọn ó máa jáde. Citizen ni na ó yẹ kí kẹ́ competitions America na ó yẹ kí kẹ́ competitions America gẹ́gẹ́ bí ọmọ Amẹ́ríkà wọ́n tún lè ṣe yẹn lọ́tọ̀ àgbàlagbà tó ẹbí lọ́mọ tó ló joyè ló gbé sí ló ti dànù tó fi kú. bàbá nìkan ló kàn sọ̀rọ̀ fún gbogbo àwọn èèyàn pé wọ́n náà wọ́n lẹ̀ náà iná wọ́n náà everybody o pé kẹ́ iná intẹ witness kẹ́ẹ̀kan sọ fún wa sí. àni wọ́n náà yàwó ẹ̀ náà àwọn ọkùnrin náà yàwó ṣó lè ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà. èmi tẹ̀ wá bẹ̀ wọ́n pé kọjọ́ ń pààrọ̀ dírẹ́fà iṣẹ́ pé kó rí kọ́ wọ́n ní wọ́n rọ ni wọ́n gba fóònù gbogbo wa wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá wa létí wọ́n ṣe. ṣé ń gbọ́. wọ́n ṣàná wà ṣá so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Tinubu, your attention is needed. so wọ́n lọ ẹ̀yin náà gan. wọ́n ṣe máa ṣe lórí Instagram everywhere. ọgbà mi létí wọn. ṣé ń gbọ́. kí wọ́n gbọ́ ẹ̀. so aláàfin dẹ̀ dúró bẹ́ẹ̀ ó ń wò wọ́n kò ní kó stop. aláàfin wọ́n jókòó sínú ilé wọ́n ti yàwó wọn bọ́ síta èmi tẹ̀ ń báyàwó wọn sọ̀rọ̀ pé a ti kọ́kọ́ wá síbi ìrìkọ́ ṣé àwọn ò bá ibi ẹni tí wá síbi ọgbọ́n wọn invite wa ni la fi wá sí ibi ń pé àlèṣèlè ìyàwó ẹni pé tọ́ba iṣẹ́ tí àwọn ló jẹ́ ń pa wá dà kọ́lẹ̀ àwọn iṣẹ́ ọ̀ṣàbẹ̀rẹ̀ sí ní sọ ẹgbẹ́tì gbogbo nǹkan lóríṣiríṣi sá èmi tẹ̀ fi ń báyàwó wọn sọ̀rọ̀ pé mò ń bẹ̀ wọn pé àràpẹ́ ní tiwa bí àrùn dírẹ́fà iṣẹ́ kó máa nǹkan ṣe wọ́n ti gba fóònù ẹ̀ wọ́n dẹ̀ ti gba fóònù everybody wọ́n dẹ̀ ti check everything sọ́rí pé inú dírẹ́fà ni fóònù dírẹ́fà nìkan ló wà so wọ́n dẹ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ delete ẹ̀. all right so ẹ ṣe gan ni ìyá wa ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe ládùúrà bó ṣe máa rí ní lágbára Elédùmarè. so bàbá bá wa continue torí àrọ̀ yìí à ń record ẹ̀ fún publication purposes. ẹ tẹ̀síwájú bàbá ọmọ. nígbà tí a lè tún bọ́ta tẹ́tí lò ní tẹ́jú ń fojú gbogbo public gbogbo àtọ́ wà ní compound tì mí ìyàwó ìlú mẹ́gbẹ́ ṣẹ́fẹ́ sí bàbá yìí ṣe ni ṣẹ́fẹ́ sí ọ̀dẹ̀ wàrà èmi ti mọ̀ pé kò tí ì tán síbẹ̀ wọ́n ní contribute pé èmi rò pé ẹ ti delete ẹ̀dí gbàgbọ́ fóònù wa wọ́n lè wá check fóònù ẹni kí n open fóònù mi iPhone ni mo lò ẹ̀yin open ẹ̀ fún ẹ̀ṣẹ̀ gbogbo everybody tó jẹ́ entourage mi ẹ̀ check gbogbo ẹ̀ wá sí ẹ̀ so mi ò ní access communication. mo mọ àwọn tí mo lè pè ní ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá yìí àti Nàìjíríà bẹ́ẹ̀ kí ló ń go on bẹ̀rẹ̀ àti mi ní access communication tí kò sẹ́ni ní access communication mo sọ pé tẹ̀lé ni wọ́n ni mo wà ní sọmọ Ọ̀yọ́ so mi ní má tó dẹ̀ yẹn èyí náà ti wá mọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tẹ́ka jáde ṣùgbọ́n káwọn máa padà lọ ní kábíyèsí fúnra ẹ̀. ta ló ń sọ pé Auto is calling me. wọ́n tilẹ̀ kún mọ́ wa èsì rí ọlọ́pàá márùn-ún kí ló lè tó yìí wọ́n ní ọlọ́fi àwọn dá ààrẹ ààrẹ sà. mo fi gan ilé yìí o ṣe mọ̀ mo fi àtúgbò gbé kí ni fáwọn onítíátà gangan ṣe mú mi ẹ̀ jáde wọ́n rọ. ẹ rí i pé before kí Awíkókó tó ṣe programu yìí voice note kan jáde mo rí yẹn náà ó dà pé mo gbé sórí Instagram lẹ́yìn tí wọ́n ná wọ́n tán ọba yín lọ́yọ̀ọ́ ó ní kan tún fọlọ́pàá kó wọn mo tiẹ̀ ní Awíkókó mo ní ìdórúkọ ọlọ́pàá yẹn he did a wonderful job ẹni tó bá yẹ ká appraise ẹ jẹ́ ká appraise ẹ̀ DPO yẹn wọ́n pè pé kan tún lọ tì wọ́n mọ́lé wọ́n lọ ṣe àjọyọ̀ ni o wọ́n lọ ṣe àjọyọ̀ ipe just like normal thing ọba ilẹ̀ Yorùbá fẹ́ jayé Òṣogbo á wá Ẹdẹ á wá why the discrimination why at the end of the day a voice note tó kọ́kọ́ jáde by misbehave wàá jẹ ṣége ìyá o ìtí bàbá ẹ jẹ kù lọ́yọ̀ wọ́n ló jẹ yòókù wàláì àṣàṣì òràn bèbí mo lémi gangan ní Irumole sàmì wò
iṣẹ́ ọba lèmi mọ́ ń ṣe ṣé lórí burúkú nìyẹn ni. So bí mo ṣe ń sọ lọ voice note yẹn kọ́kọ́ jáde ibi tí bàbá ọba yìí ti sọ wípé nígbà táwọn ọlọ́pàá kó wọn àwọn ará Amẹ́ríkà tó ń lọ ṣe àjọyọ̀ tán kó wọn ó ní DPO yẹn wá sọ pé kí ni ẹ̀ṣẹ̀ wọn pé ọba ló pe òun yẹn ọba ṣọba ní sátẹmọ ọba AliExpress ọba tẹni ló pe òun wípé kí òun kó tì wọ́n mọ́lé ará Amẹ́ríkà àtọkọ àtìyàwó nìkan tì wọ́n mọ́lé alólóṣèlú ń fìyà jẹyàn wọn lólóṣèlú ń fìyà jẹ mẹ̀kúnnù ẹ tó wọn tó bá ń ṣe ẹ jẹ ọwádé ó gbọ́n pẹ́ sábọ̀dù rẹ̀ tí ń wù mí dáadáa tí mò ń fojú làmì dé ìrèkò tó kú pẹ̀lú àwọn atrocity tó náà ṣe ó jẹ dáadáa bí kóòtù stop mi mi stop lọ bèrè ayé lọ́wọ́ ọba Ifẹ̀ àmì ṣọ́ọ̀pù máa ń wò mí dáadáa bí wà láyé ní dákẹ́ kóòtù rẹ̀ ná mi ní sísì I represent myself it's a civil case ṣé evidence ti ẹ̀ wà lẹ̀ ní tí mo ṣe tó bá ní kí wọ́n tí wọ́n mọ́lé wọ́n bá káwọn aráàlú òyìnbó gbága ó di police station nígbà tí DPO dé DPO wá ń wí pé kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe tó ń fi ní kán tì yín mọ́lé kí ni nǹkan ìwà tẹ́ ẹ lè wù lórí pé ẹ lọ fún coronation ó láwọn ò mọ táwọn ṣe DPO yẹn wá pé ọwọ́ adé ó lóun pè mọ́ ẹ lọ gbọ́ voice note yẹn ẹgbẹ́ tó bá lè rí voice note yẹn ẹ lè jù sí mi second day mo tó ń bọ̀ lọ́la ṣó yẹ nígbà tó wá di wípé wọ́n pè ọlọ́pàá yẹn ló ń pè more than 20 times ọlọ́wàdí ògbé ó ní bó tún ṣe àwọn pípù yẹn òkè wọ́n sùn bẹ̀ olóòtún wa láàárọ̀ kùtùkùtù ló ti ń pe ọ̀wádé ògbé òun ló dẹ̀ pé kò ní tí wọ́n mọ́lé òun wá pe àwọn pípù yẹn wípé ẹ wò ẹ lọ wá dè ní arrest meanwhile kò tí wọ́n mọ́lé ó ṣe favour fún wọn nígbà tó ti pè lálẹ́ títí pé this is the abuse of this palace office yín àbí palace house yín àbí porthole yín but this is an abuse ó wá ní pé káwọn pípù yẹn kọ́ máa sọ wípé òun tí wọ́n mọ́lé ní kán lọ wá ní arrest hotel voice note yẹn náà jáde mo gbọ́ pé kán lọ wá ní arrest hotel kán lọ sùn sí pé bọ̀kan tètè jí wá láàárọ̀ so that a lè bìlí kún tí wọ́n mọ́lé overnight are you getting it? DPO yẹn ò ní rárẹ̀ tabanirú yín nínú àwọn ọlọ́pàá because veto power and people yóò ṣe nǹkan kan just because ó ń bá yín sọ̀rọ̀ gbogbo ilẹ̀ tí wá sọmọ Ọ̀yọ́ ni yín sọmọ Ifẹ̀ ní ta ló fẹ́ jẹ bàbá ọba ní Kálé ní Ọ̀yọ́ Túnjí village nǹkan kan at the end of the day kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá ló ń tún pé njọ́ kejì ó lọ́yọ̀ ó ní Ọ̀wádé ògbé Ọ̀wádé yẹn rántí pé kò tí ì pọ̀sẹ̀ méjì o ibi tí Mákindé àti gẹgbà gangan ni torí mo ti ń rẹ kan Mákindé tipẹ́tipẹ́ ààbọ̀ tó ò ṣe lè dáadáa Mákindé etí ẹ̀ ò di ṣé o ti ṣe condolence fún ẹni tí ọba Ọ̀yọ́ tó fi gẹ bí o ti deliver speech jẹ́ kó di lọ́la ó yà mí tí rí Mákindé o ti bọ́ hard this time around o ní lọ scot free lọ́wọ́ ẹ̀ sábàtì. that mean wípé ó take the permission kò tó pa wọ́n nìyẹn ṣé ti pass the condolence speech I don't think so àwọn èèyàn wá láti Amẹ́ríkà wọ́n dẹ̀ kù sí Nàìjíríà ṣó yẹ wọ́n wá láti Amẹ́ríkà wọ́n dẹ̀ kù sí Nàìjíríà lọ́wọ́ ọba Ọ̀yọ́ ó ná wọn lóògùn ẹgbẹ́ bàbá yìí ló tún tíwùn láti orí stairs ẹ jẹ́ ká máa gbọ́ lọ Mákindé sórí tẹ́ tó gbẹ̀yìn mo ti ṣe tán àti wá máa kọ́ ọ̀ṣẹ́. Wọ́n ní kọ́ lọ dìtín ni wa. lẹ́yìn tán náà wọ́n tán. ọlọ́pàá owó wa àwọn àti mọ́tò ọlọ́pàá mọ́tò tí mo gbé wá. that means pé ẹnìkan ti poison wèrè ọba Ọ̀wádé yẹn nípa ọba Ilé-Ifẹ̀ tó fi believe pé àwọn tó wá bá ń ṣe coronation wípé wọ́n wá spy ni kí ni nǹkan tó ṣe why you scare pé wọ́n wá ṣé òun ṣe gbaná bẹ́ẹ̀ ni what is spy wàá jẹ ṣé gé yọ. wọ́n náà wà ó kò ṣàwà ó wọ́n bèrè wọ́n ṣètàgbẹ́ wọn ní mọ́tò mi ní ẹgbẹ́ yẹn. ẹ̀yin Ọ̀yọ́ jákujàku gbogbo nǹkan tí ò da Ọ̀yọ́ yìí lóhun tí ò da bá Ọ̀yọ́ yìí ìdí tí ò develop bí ẹrìn wáìnì bẹ̀yẹn. wọ́n lè ṣí ìkọ́ká àwọn náà wà ó kò ṣe mi o kò ṣàwà ó.
ààrẹ sà. Mo fi gan lélẹ̀ yóò ṣe mọ̀. Mo fi. Àtúgbọ́dọ̀ gbé tí. Area Commander Ajibola. Kí bàbá yóò fẹ́ nǹkan lè fọ́ yìí. Wọ́n táwọn èèyàn mọ́lé. Nílùú Kúlọ́bà. Ọ̀yọ́ ẹ̀jẹ̀ ṣége ìyà. Àwọn ní kí lọ gba ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n kò gbé sí ọ̀sán fún ẹ̀. Ó tún pè yẹn náà èèyàn ò dáhùn. Ní ṣojú mi ń bẹ̀ kó wá ló máa tẹ́ẹ̀sì aláfikún ìtàn òkọ́ lọ ní ó tẹ́lẹ̀ ṣàlẹ̀ pé bóyá wọ́n yẹ sùn àti ìdí pé mẹ́tì. Àwọn ní kí ká ojú mi lọ kí ni wọ́n ti kàn jókòó sí pé tí wọ́n máa fi di 2 sí 4 tóun ò bá gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ wọn ní aláàfin ọ̀rọ̀ akọni kí n kọ letter of apology sí Ọ̀yọ́ kí mi máa lọ àbí wọn láti bẹ́ẹ̀lì wọn house which I did driver ni wọ́n fẹ́ lù sí léṣe. Driver wọn fẹ́ lù sí léṣe. Ìyàwó mi sunkún lẹ́lẹ́. Ó ṣubú sílẹ̀ lẹ̀. Sọ̀rọ̀ wà láti rẹ̀. Wọ́n lágo mẹ́rin. You must write petition in America against this Owade. You don't beat people. This is bully. Bully. Ṣé undertaking pé ẹ ti tẹ̀lé ìfowópamọ́ ẹ̀kọ́ tó mọ ìyẹn record ẹ̀jẹ̀ tí gbogbo tèmi ní record ní ọ̀sẹ̀ ọkọ̀. Kò sẹ́ni tó record anything. Driver ló record. But coronation anybody can record. Public anniversary ni. Nígbà tí area commander yẹn wípé bàbá ọba ìjọ má bínú. Bàbá area commander yẹn ní bàbá ẹ̀wọ̀n fún apology letter. Kò lè jẹ́. Problem. So that's exactly what happened. If there's anything, I don't think I've done anything wrong. Oh, Baba, is there any autopsy done before Baba was buried? Yes. What's autopsy? Proceed the truth. If you feel I've done anything, I apologize. Ó ti jẹ́ gbèsè ọwọ́ adé, wọ́n ní wọ́n ṣe autopsy. So, kàṣẹ jẹ́ bó ṣe lọ nìyẹn. Jẹ́pẹ̀jẹ̀ wá jẹ́ mọ̀ pé gbogbo ara bẹ̀tẹ̀ wọ́n sì náà ìpè kò ṣẹlẹ̀ bẹ̀tẹ̀ wọ́n ti rí pé wọ́n ti pè mí wẹ́ wọ́n kàn fún pé ìtàkùn oríṣiríṣi ní wọ́n ti gbọ́ ìtàkùn and I will maintain it. I can confirm it. I can deal with it. Bóyá kò dẹ̀ mọ̀ pé pressman ni mí, that's one thing. Inú mi dẹ̀ dùn kí pé kò mọ̀ pé pressman ni mí. Kò wá wọ̀ sí oní ìlọ. Ọlọ́run wá ṣàlàyé fún ọ̀ní ni. So, mi ò wá máa la bídìí fẹ́ sí. Àwọn sọ́rọ́ kejì ẹ̀ sọ pé ìrọ́ lè fẹ́ pa òun gan fún ara ẹ̀ pẹ̀lẹ́ ní ara ẹ̀. Ó ní àyàtọ̀ tó Ọ̀yọ́ tó who I am not. Coronation to open for everybody láti lọ. Ọwádé wà jẹ́ ṣége ìyà. Adé orí à ń respect Ọlọ́run bá ń gbọ́. Adé orí wèrè wo lè respect ẹni tó yẹ kẹ́ fún blue. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èèyàn àná mi agbẹ́jẹ̀ lára mi. Wow, now gbogbo ọmọ Yorùbá ti ń gbọ́ mi. Rọ̀lẹ́ gbọ́ ilé nu bàbá ọba. A lè sọ wípé ọ̀rọ̀ tí bàbá ọba bá wa sọ gbẹ̀yìn lélẹ́yìí. Ẹ mọ̀ bàbá wọn gbélé. Àti lára ìyàwó àti lára ọmọ. A lè sọ pọ̀rọ̀ tí bàbá ọba bá wa sọ kẹ́yìn lélẹ́yìí. Mo wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wò ní dáńlá gara lórí ẹ̀. Mo ní
Almọ̀rúfù ṣàlàyé àbúrò ìdíje làbà fídíò rẹ̀ ló ní ká má lò ẹ̀sọ́ pé ká má lè gbóhùn rẹ̀ mo dẹ̀ fẹ́ máa fẹ́ kẹ́ di àwọn pọ́ìntì yẹn mú ó lágbára pọ̀ o. èmi ni mo bàbá arúgbó lè sẹ́yìn pé ní bàbá ọba àwọn agogo lóye káwọn standard bàbá ọba bẹ̀rẹ̀. ẹ gbọ́ statement ẹ padà bàbá arúgbó lè sẹ́yìn pé ní bàbá ọba ìsọ̀rọ̀ àgbàsọ fúnra lára ẹ̀ lọ́sọ̀rọ̀ àwọn gan-an ló yẹ káwọn jẹ́ bàbá ọba. èmi ni mo bàbá arúgbó lè sẹ́yìn pé ní bàbá ọba àwọn agogo lóye káwọn standard bàbá ọba bẹ̀rẹ̀ torí bàbá ọba. Almaroof iṣẹ́ nítorí náà ni wọ́n ṣe dáwọ́ lu bàbá ọba pa ní Nàìjíríà. Continue. owó ló wá lọ owó yẹn náà ló wá lọ fẹ̀ owó yẹn náà ló wá lọ Ọ̀yọ́ tí gbogbo pìtìpìtì ayé tó bá tó fi bá bàbá yìí. ṣé ẹ ti rí pé ó wà pre-planned gossip ti wà lẹ́ẹ̀pẹ́ tí bàbá ọba yẹn bá ti dé tó bá fẹ́ yẹ Ọ̀wọ̀ adé Ọ̀yọ́ tó bá fẹ́ yẹ sí fún coronation káwọn olùpa wọn ò fẹ́ joyè bàbá ọba Almaroof bó bá gún wà wọn fi ẹ̀jẹ̀ ní Ọ̀yọ́ tún jí ó dẹ̀ mọ̀ pé bàbá ọba yẹn wà lára àwọn tí wọ́n fi ẹ̀jẹ̀ bó bá gún wà yes or no why tó sọ pé ìwọ ló yẹ kó jẹ́ bàbá ọba ó ga ọ. gbàgbọ́ pé bẹ́ẹ̀mi bá jómọ̀gàn ọ̀jọ̀gbọ́n lẹ́yìn owó náà ló wá lọ fẹ̀ owó náà ló wá lọ Ọ̀yọ́ tí pìtìpìtì ayé fi bá bàbá yìí. ṣé ń gbọ́. ẹ dákun torí Ọlọ́run pìtìpìtì ayé òun ló fẹ́ dúkú lọ. Yorùbá máa sọ pé o pé bọ̀ ọ̀kọ́jà àtàrí ẹbọ kan ò ní lè kú dúkú lọ. kí la fẹ́ sọ ìgbẹ́ wo la fẹ́ sì ẹ gbọ́rọ̀ lẹ́nu Almaroof ẹnu ń já wáyà. ẹ rí i pé kéèsì tí mò ń treat the words from your mouth ni oníwọ̀ ló yẹ kó o jẹ bàbá ọba lọ́yọ̀ ó dà pé according to bí mo ṣe gbọ́ wọn lọ́yọ̀ ló ṣe wà pé o wà lọ́yọ̀ nígbà coronation yìí oníwọ̀ ló yẹ kó o jẹ bàbá ọba onítorí pé o ti gbowó nífẹ̀ẹ́ that's mean pé intẹ́ ẹ ti sọ láti fi poison Ọ̀wọ̀ adé ó ló ń gbowó nífẹ̀ẹ́ ń gbowó lọ́yọ̀ àti bàbá ọba tó dé yẹ pé Síjú Adé ló fi jẹ bàbá ọba lọ́yọ̀ Túnjí village oní ìwà Almaroof ló yẹ kó o jẹ bàbá ọba ó wá ní pìtìpìtì ayé ló dé bá ṣe ń gbọ́ words by your mouth ni. àgógó ẹnu ebi ò sáyidì yẹn. àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n sọ pé mo lè fò yí mo lè fò tọ̀hún Almaroof gangan wọ́n ń bá wí kì í sèmi ìdí ni pé èmi ò sọ̀rọ̀ n ó fi ẹ̀rí báàkì ẹ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó ni wọ́n ń pè lọ́rọ̀. kí ni kọ̀ láti sọ̀rọ̀ yẹn mo respect máa yẹn but what the man did was totally wrong. kí ló ṣe. kí ni máa nìyẹn ṣe tọrọ ọ̀hún. tó wá sájọ́ tó. ìwájú Aláàfin ó sòótọ́ ọ̀rọ̀ ta ni ndé ládé Ọọ̀ni ni àkọ́kọ́ àti kejì Ọọ̀ni ni. tó yẹ kó purọ́ ni. Ọ̀yọ́ ló fi sí ní àbífẹ̀ ni ò lè dáhùn. ta Aláàfin ló ṣe ní àbítọ̀ ni kò lè fèsì ilé ìwé gbàgbára mi lọ. ìkọ́sẹ̀ ti fọkàn sí pé gbogbo tẹ́ bá ti wí sí gbogbo ayé ọmọ ṣe yẹsà náà ni. ọ̀tọ̀ náà kòtọ̀ náà ẹ fẹ́ dúró òpin yẹn ẹ dúró òpin yẹn ẹ fẹ́ ká máa gbà bẹ́ẹ̀ náà ni. kẹ́nìkan kọ́ máa lè dúdú padà pé ǹjẹ́ wí yẹn sà o kò rí bẹ́ẹ̀ o kábíyèsí ìdí respect o òun lè. You're a lifesaver. I'm on Zoe right away. èmi nìkan lórí gbogbo social media bí ó ń ṣojú ìṣàjú àmì tún ṣe à. Aláàfin tilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n nípò ní Aláàfin ti jẹ́ bàbá wa lọ́jọ́ orí wà ní òkèrè inú ayé age bracket ní gbogbo wa ṣùgbọ́n nípò bá déwájú Aláàfin wọn nà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n fàgbọ́n kan lẹ́nu the no born me well ntípò yẹn jẹ́ nìyẹn nípò yẹn ti wá jẹ́ bẹ́ẹ̀ kò sọ pé ká sí lò. ká sí lò. ló bá nẹrù bàbá arúgbó fálẹ̀ níwájú Aláàfin tálàfin ò sì sọ̀rọ̀ kẹ́ni gangan máa pè ní sórí nọ́mbà yẹn o tálàfin ò sì sọ̀rọ̀ ó túmọ̀ sí pé inú Aláàfin yọ sí ni. ẹ̀yin Ọ̀yọ́ tó bí Amẹ́ríkà lẹ́jọ́ wa ẹ fẹ́ ti kéèsì yẹn ọ̀. bó bá ṣe wù ní kẹ́ ẹ̀ ṣe ṣe ẹ gbọ́ síwájú. nítorí bí agbóhùn kókó ṣe aláìsọ̀rọ̀ tó ń gbé ọ̀rọ̀ yẹlẹ̀ àwọn ẹni tí wọ́n ààrẹ sí ìyàn burúkú. ṣé ìwà ṣèyàn burúkú báyìí nítorí bá gbogbo ṣe ń analyse ọ̀rọ̀ tó ń gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn èèyàn ti rò pé èèyàn burúkú ni ààrẹ ṣé ìwà ṣèyàn burúkú báyìí. bó ṣe ń fọ́kà yìí ní ìsìn jáde ìtàkọ̀ wá fọ́kà rẹ̀ kó wá sọ tó ṣẹlẹ̀ fún wa.
Nǹkan sọ pé kó aró fálè kò ní nínà tó kò ní ìyà tó jẹ lọ́yọ̀ọ́ kò ní nínú. Wọ́n nà tó lé gẹ̀ kára àwọn ọdẹ kù. Ọṣẹ tó fẹ́ fi wẹ̀ tó fẹ́ fi mọ́ tó fi wẹ̀ mọ́ tó fi fọmọ́ lí kúò. Bóyá dìtájẹ́ǹtì ni o, bóyá sódà ni o, bóyá ṣe ìmúlọ́wọ́ ni o, tó fẹ́ fi wẹ̀ tó fẹ́ fi mọ́. Ààrẹ tó ti ń sọ yìí náà, Ọ̀yọ́ tó jì ló ti jẹ́. Wọ́n fi ọjọ́ yìí ń bẹ̀, ẹ promise wọn bẹ̀, ẹ ṣe nǹkan kan bẹ̀, ẹ kúrọ́ gboyè lọ́wọ́ Ọlọ́run náwó joyè. Do you know pé expectation Màrúfù yìí ò ní wípé gọ́ọ̀mẹ̀ntì lówó kan specially tí wọ́n ń san fún Ọ̀yọ́ tó jí láì mọ̀ wípé Ọọ̀ni ní tó náwó bẹ̀. Àwọn ò mọ̀ yẹn. Ambassadọ̀ bá wọlé wọ́n ròyìn wọ́n fi tì iye táwọn gẹ́gẹ́ ná sọ̀yọ̀ tó jí. Ààrẹ Al-Maroof fún Mr. Kakule kò tó wá point in mind Aláàfin lẹ̀ ìtàn bẹ ní Ọ̀yọ́ tó jí yẹn o owó ńlá kan jáde ń bẹ o ni bàbá náà ti wá rẹ ro pé sẹ ẹgbẹ́ sẹ́yìn tì ní débẹ̀ yẹn ni ilẹ̀ ṣe ń bẹ̀ ẹgbẹ́ mẹ́ta. Ó lọ mọ yẹ ká fún mi lọ́jọ́ yìí. What are you talking about? Oyè tẹ́ fi mí jẹ mo sanwó náà o. Ẹ dákun ta ní òjò ilẹ̀ Yorùbá lónìí tó fi sanwó. Ṣé mi ń sọ àlówó wọn fi ń joyè $10,000. Àtẹ́tùfájà ò sí ń bẹ̀. Mo fẹ́ kí ara mi gbọ́ ni. Yorùbá ní olówó ló lóye wọ́n ìfòye lọ máa bì ṣe. Kò sílẹ̀ Yorùbá lónìí ẹ̀sọ̀ ní yẹn tẹ́yìn ó ti joyè tó jẹ lọ́fẹ̀ẹ́. Ìbáàjẹ́ pé wọ́n ronú pọ̀ ìbáàjẹ́ pé wọ́n lo rìn lọ tẹ bọ́sìn ẹ̀ ìyẹn á máa tẹ bọ́sìn oyè. Ṣé mi ò sọ fún yín? Àwọn bí oyè ń pè mí oyè ń wù mí. Mo lé mi ò lówó oyè. Mi ò pawó oyè. Wọ́n ní wá joyè. Àwọn bò ó. Sọ́jà pé àwọn ọmọ ìlú yẹn lọ́ọ́ dọ́gbọ́n bíi tẹ bọ́sìn sọ fún kábíyèsí kan oyè tó dání lọ́la nínú ẹ̀. Wọ́n pọ̀ lórí Facebook. Ní Yorùbá ni wá nígbà tá ìsọmọdé ìwó láàmọ́ ń bẹ̀. Àwọn oyè kan bẹ tọ́jà pé wọ́n ló tù sẹ̀ nígbà tó wù ẹ bá ti wà ńlẹ̀. Tó wù ẹ bá ti wà ńlẹ̀ ni. Lẹ́sẹ̀ rárá lórí ìbò tó ń gbòye tọ́jú. Àwọn oyè kan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. Àwọn oyè yóò fò. Yọ̀bùtò bá dọ̀dọ̀ bá àlù kan ní ìlú ni má jẹ́ du ẹ̀. Ṣégbé èèyàn nìkan náà ti ń gbìyànjú oyè rẹ̀. Ẹ̀mùkẹ́ ọkọ sí ń bẹ àtìtọ́lọ́ ń dá lọ́la MK Abíọ́lá. Ọmọ yèlú tó ti jóye ní. Ọmọ yèlú tí Bọ́lá Tinubu ti jóye. Ọmọ yèlú táwọn gómìnà míì ti jóye. Ìlú tí ìṣèlú wọn wọ́n fọ́n lóye mẹ́ owó ń bẹ́ ńlẹ̀. Wọ́n ṣe wúye dáadáa tó sanwó. Sanwó ni àwọn oyè yóò fò. Wọ́n láwọn oyè wọ́n ń da Facebook. Ọwọ́ afẹ́ gbé 200 million kalẹ̀ 500 million ìwọ ló ti joyè o. Gba ní 500 million náà ní ìsìnkú fẹ́ joyè láàfin. Ní ní ti joyè tí mo fẹ́ jẹ́ fi mí jẹ́. Èlò wà sí Àyìndé kó kalẹ̀. Kí ni iṣẹ́ ìlú jẹ máyégún? Kí ni iṣẹ́ ìlọ́yọ̀ọ́? Àtọ̀yọ́ ẹ̀mpáyà àtọ̀yọ́ ilé àti. Yíyí sọ fún pé owó wọn fi ń royè. Lẹ́sẹ̀ rí yéyè tán pọ̀ nílùú òyìnbó. Èmi náà fẹ́ fowó royè o. Ẹ fi mo fẹ́ kẹ́ ẹ fi mí jẹ yèyé báyé ọba jẹ́ of Dublin. Yín wèrè. Kí ni iṣẹ́ máyégún kí ni iṣẹ́ wà sí Àyìndé bẹ̀? Tó ìjẹ máyégún ayé wo ló mú gún? Ayé wo ló ń gún? Ayé wo ni Wàsíù Àyìndé mú gún? Ta ló fà lọ́wọ́ sókè? Tó ìjẹ máyégún kí ni fàtẹ́lẹ̀ Yorùbá? Kí ló ṣe sọ́yọ̀? Nílé ara ẹ lọ àti ní fámìlì ẹ. Gbogbo tí Wàsíù Àyìndé ṣe God be the glory iṣẹ́ ọwọ́ ẹ̀ àyàn rẹ̀ bọ̀ lórí orúkọ mọ̀lẹ́bí ẹ̀ lórí orúkọ fámìlì wọn ni. Stay close to family even when you're far apart. Send money. Lórí orúkọ mọ̀lẹ́bí ẹ̀ lórí orúkọ fámìlì wọn ni. So wáyé máa yé bọ̀ Yorùbá lánàá. Yorùbá yé bọ̀ Yorùbá lánàá. So àwọn oyè kan bẹ wọ́n jẹ́ pé ìwọ ló fi ìdí ẹ̀ fúra lára ẹ̀. Nígbà tẹ̀ tí wàá tó bá ní ìsìn pé Ọ̀yọ́ nìkan ní Yorùbá land ó ti túmọ̀ sí pé máyégbó of Yorùbá land Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Ọ̀yọ́. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò iye àtàkùnlé Ààrẹ Ọ̀nà Kakanfò Òde Ìbàdàn Òde Ifẹ̀ Lóńdó of Ọ̀yọ́ town Òde Ìjẹ̀bú Òde Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ti fẹ́ nìyẹn báwa náà sì ṣe fẹ́ nù. Àwọn àti ọmọ káàárọ̀ òjìrì àìsàn ọmọ Yorùbá mọ́. Ẹ gbọ́dọ̀ ẹnu jáwáyà ìsọ̀lẹ̀ ẹnu jáwáyà sí o. Ní bàbá ọba Chief Lukman Arúgbó lè mímọ sí. Mò ń gbọ́ bàbá ọba yẹn gan for the first time. Ọ̀tá ẹni gbòdò ọ̀yà ara mọ́tò wọn lálùkù àkọ́kọ́ lára. Al-Maroof nígbà tí wọ́n fẹ́ ṣe bọ́bagún wà ní Ọ̀yọ́ town ní California ní Ọ̀yọ́ Túnjí ibi bàbá ọba ló jáwó lé ọ lórí
ọ̀tẹ̀ ṣe wá ba ẹ̀yìn ayọ̀ ìgbésí ayé yín ó wù mí ọba yín tó kúrò náà kò sí nǹkan gidi tó ṣe lọ́yọ̀ Ọ̀yọ́ dàbí bẹ̀rẹ̀ grandi ni ṣé ọ̀rọ̀ tó sọ yìí ó ti implicate rẹ̀ tó pọ̀ ká ní ẹni yìí ń sọ fún mi ní ìsìn wípé wọ́n ní èmi ò ṣiṣẹ́ lórí wọ́n ní wọ́n pé but this is your words by yourself. Kí ló wí ń bẹ̀ yọ apádà sẹ́yìn. Lórí mo gajọ. Wọ́n lè mímọ́ sí. Mò ń bọ́ bàbá ọba yẹn gan for the first time. Ẹ̀rí ọ̀tá ẹni gbòdò ọ̀yà. Ara mọ́tò wọn lálòkù ọkọ̀ lára. Làbìlàbì tó ìmọ̀ gajọ táwọn ń bínú. Kọ̀mọ́ sí bàbá ọba. Ṣùgbọ́n láti ilẹ̀ bàbá yìí ọkọ̀ bàbá ọba lọ́wọ́ lórí ìfìlà wọn o. Bàbá ọba Ọ̀yọ́ tó jí kí lọ́ọ́. Ìbítọ́lẹ̀ ti fún lóye ni. Tán fi ní sí èké láti joyè ńbẹ̀. Ìbáwọn lọ lọ́bì pẹ̀lú ẹ̀dùn olóyè jẹ́ ńbẹ̀ ní South Carolina lọ́yọ̀ tó jí. Ní bàbá ọba yìí, díṣẹ́ bàbá ọba yìí, wọ́n náà sọ wípé bàbá ọba lọ́sàn oyè tó jẹ. Orí pẹ́ wọ́n ṣe èrè gbàgbé. Nàìjíríà. Onígbàgbọ́ pé dèdè ní gbogbo wa. Ẹni lọ́sàn oyè ẹ̀rù. Dáàtì ó lọ lọ́bì pẹ̀lú ẹ̀. Ńgbà tó joyè nílùú tí létí ń bẹ́ bí òpin 20. Tọ́ọ̀dẹ̀ wá halẹ̀ mọ́ wa páàrẹ̀ bọ́ba gúnwà kan lọ jẹ́. Àmọ̀ pé bọ́ba gúnwà Ọ̀yọ́ tún jí ni. Mo jẹ́ rò pé bí oko kan tàbábúlé kan lọ́yọ̀ọ́ náà ti fi ọjẹ́ bọ́ba gúnwà. Ọwá gbére láàrẹ̀ bọ́ba gúnwà. Títa àwọn owó títọ̀ Ọ̀yọ́ tún jí nìkan ni o. Ń da iṣẹ́ kí ló ti fọ́yọ̀ tún jí o promise wọ́n mi ò mú àdéhùn rẹ̀ ṣẹ. Ẹ gbọ́ lẹ́nu ẹ̀ náà. Ó ti di bàbá Obama ó ti lu bàbá Obama. Wọ́n ní káwọn promise. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń joyè ilẹ̀ Yorùbá ni wọ́n ní part sínú ìlú yẹn. Go and ask. Mo máa ti fẹ́ fi ọ́ joyè because wọ́n believe pé ẹni máa fẹ́ fi joyè yìí ọ̀la mi ọ̀la pa. Ó ní part nínú ìlú ẹ̀ ó sì lówó lọ́wọ́. Ìwọ́n wá nídìí táwọn fẹ́ fi ọ́ joyè ní pé kó o máa ń fà ní délùú bá lù yìí. Sàṣàlẹ̀ tí ó joyè tí ò ní part nínú ìlú tó joyè sí. Ìlú mi ni Omiṣore Christopher Ọ̀túnba Christopher yìí ọlá Omiṣore tán pè lónìí. Ìlú mi ló ti dọ̀túnba. I was there. Lọ́dún náà lọ́hùn. So wọ́n ìfòye lọ máa bèṣe ìyẹn ò kí ṣe skills wọ́n gbowó lọ́wọ́ àwọn wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ náà jẹ́ tó sọ fún ẹ anybody tó bá fẹ́ joyè lónìí yóò tó sanwó fáwọn olóyè èyí ó joyè lọ́yọ̀ kó lè sanwó fáwọn Ọ̀yọ́ mèsì bó ni ó ti ṣe bó ni ó gbégbà àbí kábíyèsí ọ̀dà yìí fìyàn joyè àwọn Ọ̀yọ́ mèsì ò ní mọ̀ nípa ẹ̀ wọ́n mọ̀ nípa ẹ̀ mọ̀nà wọ́n bẹ̀tọ̀ wọn mọ̀nà ìyẹn ò kì í sọ̀rọ̀ ọmọ ìjà gbọ́ ẹ̀tọ́ wọn ni wọ́n gbà á kódà ó tún dúró jẹ wọn lọ́tọ̀ yìí. Má dúró tí diabetes yóò fi bá ẹ àwọn Ọ̀yọ́ mèsì lọ́tọ̀ ni pẹ̀lú ògbó Ọlọ́run. Báwo ni ó ṣe kan ọ̀rọ̀ Yorùbá nation ẹ máa bá bó ṣe kan ọ̀rọ̀ Yorùbá nation ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi ní àmúbọ̀ Ilé-Ẹjọ́ lọ́dọ̀ ti tèmi ni wípé ẹ jẹ́ kí wọ́n pa gbogbo nǹkan tó ń jẹ́ ọba rẹ́ nílẹ̀ Yorùbá. Kí nìdí? Ẹ jẹ́ kí n gbé ìdí yẹn wá. Ìdí ni wípé àwọn ọba àti àwọn olóṣèlú àwọn ló ń dáwọ́ pọ̀ lé wa lórí bọ́ a mọ̀ wípé kò lè ṣeé ṣe lákòókò yìí bọ̀ ìgbà wo ló máa jẹ́ ìgbà náà ti fẹ́ wọlé tán wọ́n ní tí ọwọ́ ẹni ò bá tèkù dà á lè béèrè ikú tó pa bàbá ẹni gbogbo wa la mọ̀ bó ṣe ń lọ ọ̀bọ̀ mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa ọ̀rọ̀ wa dayọ̀. Bí ó sì ta wò yìí a máa rí wípé àwọn lọ́balọ́ba níjòyè àwọn lọ́mọ̀ nípa wọ́n mọ̀ nípa bọ́n ṣe ń wa gold bọ́n ṣe ń wa ọrọ̀ ajé lọ nílẹ̀ Yorùbá ìyẹn ló jẹ́ wípé ọ̀rọ̀ wípé ìyà ń jẹ ọmọ Yorùbá ká dá dúró kò kàn wọ́n ẹ máa rí wípé Aláàfin yìí ọ̀rọ̀ ìgbéraga ìjọra ẹni lójú ojú kòkòrò wọ́n tún ti débẹ̀ wọ́n tún fẹ́ máa ju kí ibo làwọn ti lè máa rí ọrọ̀ ajé because lára ẹ̀ nìyẹn àmọ́ nǹkan tí ó tó èyí tó ṣẹlẹ̀ bọ̀ ìyá bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi opinion ti tèmi o báwo ló ṣe rí lọ́dọ̀ títí wípé kí ni àǹfààní tí àwọn ọba kan fún wa nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sínú comment section ìdájọ́ tèmi ni wípé
kán wọ́gi lé nǹkan tó ń jẹ́ ọba ní ilẹ̀ Yorùbá. Bọ́n ṣe ń gbá wa sọ́tún tán ń gbá wa sósì eléyìí pọ̀, owó tó yẹ kán fi tún ìlú ṣe inú ẹ̀ náà máa fún àwọn kábíyèsí, inú ẹ̀ náà làwọn kábíyèsí fúnra wọn làwọn náà fi ń wa ọrọ̀ ajé. Ìyà yìí mà pọ̀ ò, kí ló dé? Ṣùgbọ́n sọ pé òyìnbó gangan ò kó wa lẹ́rú mọ́, ẹ gbọ́ ṣóyìnbó kó wa lẹ́rú lọ́wọ́lọ́wọ́ yìí díẹ̀ ní tòyìnbó bọ̀ àwọn ara wa àwọn náà ń kó wa lẹ́rù. Ìyà yìí mà pọ̀ ò, mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run a máa débẹ̀ o. Ó ń ṣọmọ lókù ni, bẹ́ẹ̀ ni ó ń ṣọmọ lókù, bẹ́ẹ̀ ni a ní sí pẹ̀lú òkú ẹ̀. Ní ìgbà wo ni èmi ò mọ̀, àkókò wo ni èmi ò mọ̀, aago mélòó ni mi ò mọ̀, but kí ni mo mọ̀ ń bẹ̀ ni wípé a máa débẹ̀. Ìdájọ́ títí èmi lèmi sọ wípé àìmọye ibi tán ti ní ọba tán ti ní ìjòyè, but at the end of the day níṣe ló ń fagilé wọn. Ìdájọ́ tèmi lẹ́ẹ̀kan sí ni wípé ẹ jẹ́ a fagilé àwọn ọba, ẹ tiẹ̀ má jẹ́ ká máa sọ̀rọ̀ wọn bí ọba. Tá bá fẹ́ fèsì àwọn ìjọba wípé a fẹ́ pẹjá fèsì wọn, kò sí nǹkan kan táwọn eléyìí lè ṣe. Ẹni tó débẹ̀ tí ò ti gbòṣù kan ṣùgbọ́n òun ló ní kán lọ gbá ọmọ Yorùbá, kán lọ gbá sí àtìmọ́lé tó fi di wípé ẹ̀mí bọ́ lẹ́nu. Ó yẹ wá sọ fún mi o, tí irú eléyìí tó bá jẹ́ ẹgbẹ́ APC or PDP, táwọn eléyìí bá mú ọmọ Yorùbá wípé ọmọ Yorùbá nation wípé aláfẹ́ bọ́ nínú oko ẹrú, ẹ mọ̀ wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀, ewu ni o. Kò ju gbogbo ẹ lọ, gbogbo àwọn tán bá máa dí wa lọ́wọ́, àkóbá àdábá ẹjọ́ ẹlẹ́jọ́ ẹ̀rọ lọ́rọ̀ ó máa dàlé wọn lórí ni, tí táwa máa fi rí ọ̀nà tá máa fi rọ́nà lọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá wa fi kọ́mẹ̀ntì yín sílẹ̀ nínú èyí tá a gbé wá yìí, ojú wo lẹ fi wò àti nǹkan tí yẹ sábọ̀d àti nǹkan tí wọ́n sọ lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí. Torí gbogbo wa ló jọ kàn, kò kàn mí, ẹ má jẹ́ kán gbé sí ẹ̀yìn kùnlé wa. Àwọn pípù yìí náà wọ́n gbọ́ bó ṣe ń lọ o. Ẹ máa rí wípé èmi náà tọ́rọ̀ bá ti di yá mi ò tètè máa ń bẹ́ sínú ọ̀rọ̀. Mi ò ti ṣe program lórí ọ̀rọ̀ yìí láti ìgbà tó ti ṣẹlẹ̀. Mo kúkú ń rí, mò ń mọ́nítọ̀ èèyàn wo bó ṣe ń lọ. Bọ̀ ọ́ níwádìí ohun gbogbo dájú, ó sì di èyí tó ń jẹ́ òtítọ́ mu. Òtítọ́ leléyìí o. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi. Òtítọ́ ló délẹ̀ yìí, àwa ọmọ kóòtù òjíire. Kí la fẹ́ ṣe? Kí l'opinion tí yín? A ní ká fagilé ọba. Èmi máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé àwọn adelé gọ́vnà lèmi rí wọn sí, àwọn adelé gọ́vnà òun ni mo rí wọn sí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ojú òní tiwa, àní ṣìwé àní ṣìsọ. Ojú wo lẹ fi wò? Báwo lẹ ṣe rí sí? God bless you. Ẹ má gbàgbé láti bá wa like, láti bá wa fi comment tí yín náà sílẹ̀. One love, bye for now.